kékeré ní nǹkan tá a rí ní nǹkan tí a rí yìí nínú tọ́lọ́run ṣe fún Sheikh Adam nínú tọ́lọ́run ṣe fún bàbá Mawlana Sheikh Adam. àwa ní pé tọ́lọ́run ṣe fún ẹ ní tí Ọlọ́run ṣe fún bàbá táwọn yìí kókó bẹ̀ ní pé kókó bẹ̀ náà ni wípé iṣẹ́ tán wá ṣe iṣẹ́ tí bàbá wa Mawlana Sheikh Adam tí wọ́n wáyé wá ṣe ó yọrí iṣẹ́ yẹn yọrí ó kéré nínú ilé kíwú ó kéré púpọ̀ jọjọ nínú ilé kéwù táàrí irú báyìí tí a rí irú báyìí. nígbà tí àfa Manfaluti nígbà tí alfa Al-Manfaluti nígbà tó sọ tiẹ̀ nígbà tí alfa tó sọ tiẹ̀ èèyàn rò pé kò sí mọ́ ó ti bí tán Ọlọ́run ti ṣe pẹ̀lú Sheikh Adam èèyàn rò pé lónìí yìí o òtún sọ̀rọ̀ mọ́ta tún lè gbọ́ tààrà ó tún bù máṣọ. Jákmálù bẹ̀rẹ̀ nígbà tí Al-Jakmali ọmọ bàbá Agége nígbà tó bẹ̀rẹ̀ Yorùbá tó kúnná tó kúnná tó ní àsọbádé tí ó ní ìtẹ́tí sí tí máa ń wo etí gbọ́ òun la gbọ́ èdè Lárúbáwá èdè Yorùbá òun la gbọ́ yẹn òun ni a gbọ́ yẹn. èyí tá tún á fi dé ládé tí a tún wá fi dé ládé tó já sí pé a bá ní ibi tá bá lọ á júwe ara wa pé onílárúbáwá ni wá tó já sí pé ibi tá bá lọ á júwe ara wa níbẹ̀ wípé onílárúbáwá ni wá. so tí lárúbáwá yẹn sì ṣe wátawátawátá kí lárúbáwá yẹn kì í sì ṣe lárúbáwá wátawátawátá kì í ṣe yáni kì í ṣe lárúbáwá oníyàní ìṣẹ̀lọ́gbọ́n oníyàní. òun ni àfá Kádírì onílé márùn. òun ni àfá wa Sheikh Abdul Qadir onílé márùn. òun ni wọ́n sọ yìí òun ni wọ́n kà yìí òun la gbọ́ lẹ́nu wọn yìí. ẹ múlé kéwú mi wá. ẹ mú ilé kéwú omi wá. ní gbogbo Nàìjíríà yìí. mi sọ àyàfi. bàbá ọ̀láyàfi. tó yá sí pé irú nǹkan tá a rí a lè rí ní súrà tá a fi rí yìí ní nǹkan tọ́lọ́run jogún fún Markaz ní tí Ọlọ́run jogún fún wa ní Markaz tó sì fún bàbá Sheikh Adam tí ń gbáwọ́ bàbá Lágége tò ní tí Ọlọ́run gbé jáde sáyé kò sí wọ́n lè sọ Lárúbáwá o níbòmí náà àmọ́ kò ní tó báyìí Lárúbáwá tí ó sẹ́ẹ̀tì tí ó jọ ti Lárúbáwá sẹ́gbẹ́ta bá kọ́ọ̀lẹ̀ ẹni tí ò sí mẹ́ngbà tí wọ́n ń sọ yọ́ máa ṣe ìméjì pé ẹ̀sìn lẹ́nu tó sọ̀rọ̀ yìí kìí ṣọmọ Lárúbáwá. bó jẹ́ Yorùbá yìí náà ni bàbá ń ṣe wáàsí pẹ̀lú Yorùbá bàbá Sheikh Adam máa ṣe wáàsí pẹ̀lú Yorùbá wáàsí náà àwọn Yorùbá náà ẹ rí pé kò ní tàsé pé Yorùbá Sheikh Adam Yorùbá tí ò ní tàsé ni ìkan ò ní máa gbé kan pọ̀ Yorùbá tí ó tò ní tí ó ṣe déédéé ìjòkó ní tí wọ́n bá fẹ́ lò nínú èdè Yorùbá ni bàbá ọ̀fẹ́nu mú síbi tó yẹ kí wọ́n lò sí. kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. àfá mi mọ̀ kí wo. àfá mi náà mọ̀ kí wo lóòótọ́. àmọ́ ẹni kó sọ Yorùbá yìí. n tó kanú tíra wá sọ́fà àtàlè kátìrà níjẹ̀mọ́ wá kékéwù yẹn fún wa ká gbọ́ lẹ́nu rẹ bọ́lọ́ ti wí pẹ̀lú èdè Yorùbá tá a gbọ́ yìí wí fún wa ká sì mọ ọmọ tọ́lọ̀ àtàlẹ́bì rẹ sọ. tó ní ó sọ Yorùbá tààrà. Yorùbá geere tí gbogbo òlú wọn ò dájọ síwájú rẹ ó sì mọ sọ Yorùbá tí kálukú ọmọ gbọ́ ilẹ̀ kan náà ò ní wí tí ò ṣe kó wá ní Yorùbá bìkan ló lórí. kò sí ní máa níyà ni. kò sí ní síyà ni pé kí lẹ́ ń pè lọ́dọ̀ yín rárá Yorùbá tí ó tò tí ó ṣe déédéé tí ọ̀rọ̀ tá à ń sọ sì fi kọ̀nẹ́tì ni. Sheikh Adam lọ́lọ́ ṣe bẹ́ẹ̀ fún Markaz lọ́wọ́ mú bẹ́ẹ̀. Káṣà alhamdulillah. Alika wílẹ̀ kẹsí bí alhamdulillah. Káwílẹ̀ kẹsí bí alhamdulillah rabbil alamin.
ẹjẹ ṣe alhamdulilayi yẹn mẹ́wàá bàbá ní ká ṣe mẹ́wàá ká wá fi ìkọkànlá ṣe fatia. kábí ìkọkànlá kábí ṣe fátíà kábí dúpẹ́ fọ́lọ́run bísmìlá. alhamdulillah 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 rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. tí ó ní wá a sì kí bàbá Maulana Sheikh Adam nígbà tí mo jókòó tí àwọn bàbá wa ń dá wa lẹ́kọ̀ọ́ èèyàn rí wípé àwọn ẹ̀kọ́ kan bẹ tí èèyàn ò lè kọ́ ní kíláàsì òun làwọn bàbá wa ń kọ́ wa a sì ń kọ́ gbogbo ayé ọ̀tá wọn jàǹfààní ń bẹ àmọ́ kò ní sọ fáyé ọ̀tá tí bá ń jàǹfààní ń bẹ níjọ́ tó bá mú èpè wá àbómú èbú wá yóò máa wá di àdúrà fún bàbá wa torí pé wọn ò dé sáàfù rú ẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ nígbà wọn á jókòó tí ń wo àwọn bàbá bí wọ́n ti kò sẹ́ni tí ó jókòó tì wọ́n ẹni tí ń bá ń wò wọ́n ní jókòó báyìí yàtọ̀ fẹ́ni tí ń wò wọ́n lórí afẹ́fẹ́ ẹni bá jókòó tí wọ́n tí ń bá ń wò wọ́n tó bá jẹ́ òun làákàyè rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ dàrú kó tó sẹ́ẹ̀tì padà torí ọmọ ṣiṣẹ́ káàkiri ní làákàyè kó tó padà wá sẹ́ẹ̀tì padà níbi èmi jókòó tí ń wò àwọn bàbá wa gbà tí gbójú sẹ́gbẹ̀ẹ́ ń bí mu ní àbàbà wa Sheikh Adam lọ́rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan wípé ọ̀tọ̀ ni kí èèyàn ó dérí kodò báyìí kọ́ máa wọlẹ̀ ó ń tọ̀ òun nǹkan dàrú nù béèyàn bá sì gbójú òkè tí ń wòkè nǹkan yíwọ́ nù àmẹ́ntẹ́ ẹ bá rí tí ojú rẹ̀ ò lọ òkè ẹni ẹ bá rí tójú rẹ̀ ò lòkè tí ó sì lọlẹ̀ tọkàn ara sẹ́ẹ̀tì ẹ̀ báyìí ń wo ń tọ́lọ̀ ń ṣe fún un nù Maulana Sheikh Adam tẹ́ bá wo fọ́tò yìí ó lọ òkè kò sí lọlẹ̀ wọ́n ń wo ojú wọn ò kúrò ní markasi ni gbogbo ìgbà ni wọ́n ń wò àwọn bàbá àgbà bàbá Mudirul Markaz bí àbá Sheikh Adam tí wọ́n ń wo markasi ni bàbá Mudiru wọ́n ń wo bàbá tó bí wọn fọ́tò méjì tó dó tira àwọn ìtumọ̀ rẹ̀ tí làákàyè mi sọ fún mi ní ìjẹta mo wo kílípù kan ẹnìkan àkọ́kọ́ tí ń kọ rojú àfáà náà nù ara àwọn sàlàfíà ni wọ́n ní àlùfáà wa Abdulrahman Adangba wọ́n interview wọn àwọn wá ń ròyìn bàbá wa Mudirul Markaz wípé wọ́n kún kẹ́kẹ́ pẹ̀lú mímọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tètè gbọ́ ohun tí wọ́n bá ń wíyé wọ́n ní ìmọ̀ wọn ju àsìkò yìí lọ ọwá dé sì padà lẹ́nu tí ẹ ní o ọwá ní àwùsọ́ọ̀fù tán fún bàbá wa yẹn pé kò àwùsọ́ọ̀fù yẹn kò tẹ̀lé kò bèhí pé lẹ́nu ẹ̀ ó ní àwọn bàbá òní mà tó mọ́ wá rántí ìbára àfáà kan tí ń wí pé al-alimu ya'rifu al-jahila wal-jahilu la ya'rifu al-halima aláìmọ̀kan ò lè dá onímímọ̀ mà láyé mustahilu ni gbàgbà aláìmọ̀kan ni onímímọ̀ ó dá aláìmọ̀kan mà nímọ̀ tàsìkò tó dé òní bàbá rẹ̀ nìkan tọ́lọ lè kíwú tí ń sì ń sọ lárúbáwá lẹ́nu tó wá sọ pé àwọn bàbá wa àgbà alágége tòní tó ní wọn ò nímọ̀ jáhìlù lẹ́nu yẹn a jẹ́ pé wọ́n gbé lọlẹ̀ lárúbáwá kó lè kọ́ èdè lásán ni ó ti yé bá kò mọ̀ tí ń jẹ́ mímọ̀ ó tún wá sọ wípé òun ti sọ pé àwọn tí ń jòkó lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wa òun ní kí wọ́n wá káwọn ó ṣe dìbéètì wọ́n wá ní ẹni ó bá fẹ́ ṣe dìbéètì pẹ̀lú èèyàn ẹni tí ó bá lè jà ìmọ̀ lè ka ọmọ mọ́ta bàbá rẹ̀ ni yóò wá ní ẹ pè é jáde káwọ́ dì mú ń ta bàbá rẹ̀ kí ayé ó lè mọ̀ wípé òun lágbára ìwọ́n tó ní ó fẹ́ kí wọ́n wá pàdé rẹ̀ ń bì kan onídìí márkàsì ẹ̀ ṣe ibi tí gbogbo ayé ò lè wọ̀ ó ti yé báwọn bọ́ wọ́n fẹ́ kidnap ni àbọ̀ fẹ́ saburú tọ́wọ́ bá láburú kójú ọ̀nà mímọ̀ yìí náà ni
ẹ kò ní di kọ́dà dó lẹ́nu géètì má wulẹ̀ wọlé òun ó pe almuhadisu wa àbí kó ó pe alfa wa Kíwùmí wa àbá fa wa Adam káwọn bàbá wa almustakim káwọn kan máa wò wọ́n. So èyí ń jẹ́ kan ó tún wá bèèbú wọ́n wá rí pé gbogbo àwọn tí wọ́n máa bú bàbá wa mudirul markaz a máa wò pé èéṣe bó lára èéṣe ta bàbá torí kò sẹ́ni tí yóò wo kíní tí wọ́n máa bú tára wà ní èéṣe tí bàbá yìí fi níṣòro wípé wọ́n ń bú àwọn kàkà kí bàbá wa dé ebú padà torí níjọ́ tá a ti mọ bàbá àwa tá ń jọ mọ wọn yìí gan àárí wọn jọ láàrin yẹn bàbá ò bú yàn rí láyé mo sọ níbi wá sí ń jẹ ta wípé ẹ mú kílìpù kan wá tí bàbá ti bú ẹnìkan padà ẹni tí ò bú èèyàn ẹgbẹ́ rẹ̀ ẹ̀dá tí wọ́n jọ ń sayé lọ́wọ́ náà wàá bú sàábé tí àwọn náà mọ̀ wípé àwọn náà làwọn jogún ṣe mọ̀ wípé bòtánù nu àti ìfìtìrà tó bàbá ò wá bú yàn rí tí bàbá wa fẹ́ sọ ọ̀rọ̀ tí wọ́n bú bàbá èyí tí bàbá ò fi bú wọn bàbá wa tún ni mo tún wí mo sì dúró lórí ẹ̀ mo ní wọn ní wọ́n bá jẹ́ mi ni èmi ò ní tún wí mà ó ti yẹ wà múlẹ̀ àjọ ó ti wàhálà ti bẹ̀rẹ̀ náà nù àjọ máa wọ́ ọ lọ ní kọ́lọ̀njáwa náà ju àwọn bàbá ń bẹ̀rẹ̀ nì náà bá bú bàbá ọjọ́ wa lójúmọ́ èébú tó ju ti bàbá wa mudirul markaz lọ òun ni wọ́n ti bú ànábì wallahi ànábì ó sì fèsì padà tẹ̀rẹ̀ kí bàbá jọ ànábì Muhammad báyìí ngbà ọ̀dá rẹ̀ kan tó káwọn kò dé sílẹ̀ àwọn ni yá ayúwà lẹ́dí nùsílà àlẹ́ ìdíkìr ẹ̀gbọ́ kọ́dà wọn ò tún pè ní alkitab yá ayúwà lẹ́dí nùsílà àlẹ́ ìdíkìr ìwọ tí wọ́n ti sọ ìrántí kalẹ̀ pé wọ́n máa rántí rẹ̀ kárí ayé ìwọ tí wọ́n ti sọ kalẹ̀ fún wípé wọ́n máa ka ọ̀rọ̀ tọ́lọ́hun fi ran ọ kárí ayé ìwọ tí wọ́n ti sọ kalẹ̀ fún pọ́rọ̀ tí wọ́n náà sọ lẹ́nu ayé ó máa gba ọ̀rọ̀ òun sọ kárí ayé torí èyí ń innaka lamajnun gbólóhùn ni tí wọ́n lè sọ́fà nábì àwọn náà gbà wípé wọ́n gbọ́ díkìrù fún lóòótọ́ wọ́n gbà pé ń tọ́lọ́lọ́hún sọ fún un wọ́n gbà pé òótọ́ ni àmọ́ torí pé wọn ò ní gbà wọ́n sì ń bínú kó ṣe jọ́ òun lọ́sọ̀ fún ló fi di pé innaka lamajnun àwọn tí bá ń bú bàbá Alágége lónìí tí wọ́n ń bú wọn lórí mídíà yẹn àwọn náà mọ̀ wípé tí bàbá ń wí bó ti rí nu àmọ́ ṣe jọ́ òun ni ó tú àṣírí irọ́ táwa ń pa fáyé òun lọ́ fàyè bú tán ń bú bàbá bá ànábì tí wàá jẹjà lánàá ọlọ́run jẹ́ bàbá wa náà jẹjà lónìí ọlá Muhammad ewé kan bẹ tí wọ́n ń pè léwé ẹgbẹ̀sì lọ́dọ̀ wa ń lọ ni wọ́n ní mọ́kọ tí wọ́n ń pè àwọn ewé ẹgbẹ̀sì wọ́n pè wọ́n fi gbà kọ ni ẹlẹ́kọ̀ọ́ tó bá fẹ́ gbà kọ kọ̀ wá ní tètè tó bá yẹ pé ewé ẹgbẹ̀sì náà bá lò yóò máa wo ewé ẹgbẹ̀sì òun kò ní fẹ́ fi ewé òun gba ẹ̀kọ́ wípé ewé yìí sì tún lọ lè bọ́ sí ọ̀dọ̀ ẹlòmíì tí ó ra ẹ̀kọ́ àwọn ará lọ ní bá fẹ́ kí àwọn ní àfínjú ewé ẹgbẹ̀sì tí ń wu ẹlẹ́kọ̀ọ́ tí í di àfínjú ewé ẹgbẹ̀sì èyí tí ń wu ẹlẹ́kọ̀ọ́ tí í di ẹlẹ́kọ̀ọ́ máa wò yóò máa wù báyìí pé ìwé yìí sọ wà kú ní ọ̀dọ̀ mi náà nù ni bàbá mudirul markaz ní àfínjú ewé ẹgbẹ̀sì náà àwa ni wọ́n ń wù ọlọ́run ò ní jí wọn kú lọ́dọ̀ wa nísìn yóò jẹ́ mi wọn ó gùn fún wa subhana rabbika rabbil izzati amma yasifun assalamu ala al-mursalin akramakumullah olùfẹ́ tọrọ yàn àdúrà táwọn bàbá ní ká máa tọrọ èmi nìkan wọ́n sọ fún àwọn èèyàn sì máa bínú tó máa lé èmi nìkan sọ nígbà tí wọ́n sì sọ pé èmi nìkan ìṣe wa ní sọ tọrọ òsì ń bẹ nígbà tí wọ́n ń bá mi sọ àwọn èèyàn tó máa bínú sí yìí ẹ ṣeun píye ọlọ́wọ́ di àríyí pẹ́ bàbá ní tá a bá ń ṣàdúrà tá a bá ń wo àbábẹ́yìn ṣe wí bẹ́ẹ̀ ni nígbà tá a bẹ́ ṣe mòlúdì ńlọ ni alimusakim bilayi bàbá wa ní àwọn kíni bẹ́ẹ̀ ṣe ń bèrè lẹ́ẹ̀kan pé ẹ mú àwọn kíni ẹ má kíni àwọn náà wọn sọ pé nǹkan bá bàbá ẹ tí ì sọ gbogbo abá kó gbogbo ẹjọ wọn bá débẹ̀ wọn sọ̀rọ̀ ní 1 hour 30 minutes kò wá sọ̀rọ̀ ń bẹ mú bàbá gbogbo ń tẹ ẹkọ látẹkàn ẹ sọ ẹ sì sọ àsọbádé wọn nínú ọ̀rọ̀ ọlọbẹ ni kì í wòye ṣe nǹkan múra ta ló lè ṣe àwọn èèyàn náà nǹkan wá gbé àwọn tó ta ló lè ṣe bẹ́ẹ̀ nù wa Ọlọ́run dígí Ọlọ́run kò má bàjẹ́ bàbá wa ní bàbá wa ń ṣàdúrà wọn fún Sheikh Adamu wọn ní kì í ṣe Adamu nìkan wọn ní kì í máa ṣe fáwọn bàbá tó bí Sheikh Adamu náà tọ́lá àwọn náà ṣe gbogbo sẹ́yìn ǹjẹ́ wọ́n sọ yìí fẹ́ nìkan èmi nìkan wọ́n sọ fún.
ọlọ́mọ àwọn bàbá wa tó bí àwọn Sheikh Adamu kalẹ̀ ọlọ́mọ sábà wa kẹ́ wọn Sheikh Adamu ọlọ́mọ sábà wa kẹ́ wọn ọlọ́run jẹ́ mi bàbá wa ogún ọlọ́run jẹ́ mi bàbá wa ogún ọlọ́run jẹ́ mi bàbá wa ogún gbogbo ẹni tó bá ti dáa tó fẹ́ràn bàbá àwọn ò ní da àyè yìí ọlọ́run ò sì ní Rabbana la tuzigh qulubana mọ́ńbà ló ti sọ fún mi ó ní tí ì dọ́dọ̀ bàbá mo ní mo rí kọ́ da àníyàn rẹ̀ da mo ní wàláhì tẹ̀lé ọ lọ ó ní kó di tí wọ́n bá parí conference mo ní nǹkan mẹ́tò lè ṣẹlẹ̀ o tó wà nǹkan ọba rẹ́dí ọlọ́run dọ́dọ̀ mi láago 5 làfi amúná bí àbá fẹ́ mọ̀ pé kílẹ̀ tí wọ́n á ṣe ni àwọn á ṣe ìyàwó kan lẹ́kọ̀ọ́ ni àtàwọn máa ń fà lùtì ra wa ní ká gbọ́ alikọ̀ ọwọ́ ní látàgò 3 lòun ò ti sùn ìpè ṣé sóhun ó sì ráyè wọlé báyìí sóhun ó sì ráyè wọlé báyìí sóhun ó sì ráyè wọlé báyìí ọlọ́run kọ́ mọ́ ba nùbúgù fitiri ذكاء نادر وأكل راجع وخلق كثير وترفع مدير مركز عن باطل حياة الدنيا فوهب نفسه بما فيها من أسه المزايا للعلم والأدب ففاز منهما بعاصم النصيب لقد كانت الثقافات الإسلامية العصرية قد استبعرت وتشبعت فنونها تدوينا وتعليفا ووضع وترجمة واقتباسا كما كانت قرائن العلماء قد جادت برواي العلوم نثما ونثرا فاطلع مدير المركز إلى كل ذلك اطلاع تدبر واستوعبه وأحاط به فكان كامل العدة تم الآلة لا ينقصه شيء من ثقافات عصرية وانصرف عن صروف الحياة الدنيا إلى العلم والأدب والتفكير فنظم ونصر وألف ودرس كان مستقل الرأي يجعل ما يعتقده ورائده الصدق وغايته الحقيقة ووسيلته إلى ذلك أدبه المتميز متمنيا لكم المزيد من التوفيق والنجاح حفظكم الله دائما لوجوه العين وراعيا لركاب العلم قد جاءت فصفرت وعملت فأحسنت وبنيت فأتقنت وقلت فصدقت وجفيت فعفوت ولكم من الدعاء ومن الله الإجابة سبحان من لا به ولا خطر سبحان ربك رب العزة عما يصفون. bàbá ní ẹ ṣeun púpọ̀ bàbá ní ẹ ṣeun púpọ̀ bàbá làwọn dúpẹ́ fún yín púpọ̀. ẹni tí irú nǹkan tá a rí lénìí bàbá ní irú tí a rí lónìí kékeré ní nǹkan tá a rí ní nǹkan tí a rí yìí nínú tọ́lọ́run ṣe fún Sheikh Adam nínú tọ́lọ́run ṣe fún bàbá Maulana Sheikh Adam. àwa ní pé ntọ́lọ́run ṣe fún ẹ n tí Ọlọ́run ṣe fún bàbá táwọn wí yìí kókó bẹ̀ ní pé kókó bẹ̀ náà ni wípé iṣẹ́ tán wá ṣe iṣẹ́ tí bàbá wa Maulana Sheikh Adam tí wọ́n wáyé wá ṣe ó yọrí iṣẹ́ yẹn yọrí ó kéré nínú ilé kíwú ó kéré púpọ̀ jọjọ nínú ilé kéwù táàrí irú báyìí tí a rí irú báyìí. nígbà tí àfa Manfaluti nígbà tí àlùfáà Al-Manfaluti nígbà tó sọ tiẹ̀ nígbà tí àlùfáà tó sọ tiẹ̀ èèyàn rò pé kò sí mọ́ ó ti bí tán Ọlọ́run ti ṣe pẹ̀lú Sheikh Adam èèyàn rò pé lónìí yìí o kò tún sọ̀rọ̀ mọ́ tá a tún lè gbọ́ tára ó tún bù máṣọ. Jákmálù bẹ̀rẹ̀ nígbà tí Jákmálù ọmọ bàbá Agége nígbà tó bẹ̀rẹ̀ Yorùbá tó kúnná tó ní àsọbádé tí ó ní ìtẹ́tí sí tí máa ń wo etí gbọ́ òun la gbọ́ èdè Lárúbáwá èdè Yorùbá òun la gbọ́ yẹn òun ni a gbọ́ yẹn. èyí tá a tún á fi dé ládé tí a tún wá fi dé ládé tó já sí pé tá bá ní ibi tá a bá lọ tá bá á júwe ara wa pé onílárúbáwá ni wá tó já sí pé ibi tá a bá lọ á júwe ara wa níbẹ̀ wípé onílárúbáwá ni wá. so tí lárúbáwá yẹn sì ṣe wátawátawátá
tí lárúbáwá yẹn kì í sì ṣe lárúbáwá wátawátawátawátà Iṣẹ́ yaani yaani kì í yaani. ṣe lárúbáwá oníyàní ìṣe lárúbáwá oníyàní Òun ni àáfàá Kádírì ó lè márùn. òun ni àfáà wa Sheikh Abdul Qadir òun lè márùn-ún Òun ni wọ́n sọ yìí òun ni wọ́n kà yìí òun la gbọ́ lẹ́nu wọn yìí ẹ múlé kéwú mi wá ẹ mú ilé kéwú omi wá ní gbogbo Nàìjíríà yìí. ní gbogbo Nàìjíríà yìí Mi ì sọ àyàfi. bàbá ọ̀láyà fi Tó yá sí pé irú nǹkan tá a rí yìí, tó jẹ́ pé irun tá a rí yìí a lè rí a lè rí ní súrà tá a fi rí yìí ní nǹkan tọ́lọ́run jogún fún Markaz. ní tí Ọlọ́run jogún fún wa ní Markaz tó ṣe fún bàbá Sheikh Adam tí ń ga ọwọ́ bàbá Lágége tòní tí Ọlọ́run gbé jáde sáyé Kò sí. kò sí Wọ́n lè sọ Lárúbáwá o, wọ́n lè sọ lárúbáwá níbòmí náà àmọ́ kò ní tó báyìí. kò ní tò báyìí lárúbáwá tí ó sẹ́ẹ̀tì tí ó jọ ti lárúbáwá tó gbé tá a bá kọ́ lẹ̀ ẹni tí ò sí mẹ́ngbà tí wọ́n ń sọ yóò máa ṣe èméjì ps lẹ́nu tó kọ́ tó sọ̀rọ̀ yìí kì í ṣọmọ lárúbáwá Bó jẹ́ Yorùbá yìí náà ni. bó jẹ́ Yorùbá iná ni Bàbá ń ṣe wáàsí pẹ̀lú Yorùbá. bàbá Sheikh Adam máa ṣe wáàsí pẹ̀lú Yorùbá Wáàsí yẹn, wáàsí náà àwọn Yorùbá yẹn, àwọn Yorùbá náà ẹ rí i pé kò ní tàsé. ẹ rí i pé Yorùbá Sheikh Adam Yorùbá tí ò ní tàsé ni Ìkan ò ní máa gbé kan pọ̀. ìkan ò ní máa gbé kan pọ̀ Yorùbá tí ó tò ní tí ó ṣe déédéé ìjòkó ní tí wọ́n bá fẹ́ lò nínú èdè Yorùbá ni bàbá ó fẹnu mú síbi tó yẹ kí wọ́n lò sí Kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì àáfàá mi mọ̀ kí wo. àwọn afá mi náà máa kí ó lóòótọ́ Àmọ́ ẹni kó sọ Yorùbá yìí. àmọ́ ẹni kó sọ Yorùbá yìí n tó kanú tíra wá sọ́fà àtàlè ká tíra níjàmọ́ wá kékéwù yẹn fún wa ká gbọ́ lẹ́nu rẹ bọ́lọ́ ti wí pẹ̀lú èdè Yorùbá tá a gbọ́ yìí wí fún wa ká sì mọ ọmọ tọ́lọ̀ àtàlẹ́bì rẹ sọ. Tó o ní ó sọ Yorùbá tààrà. Yorùbá tààrà Yorùbá geere tí gbogbo òlú wọn ò dájọ́ síwájú rẹ ó sì máa sọ Yorùbá tí kálukú ọmọ gbọ́ ilé kan náà ò ní wí tí ò ṣe kó wá ní Yorùbá bìkan ló lò ní. Kò sí ní máa níyà ni. kò sì ní sí àní pé kí lẹ́ ń pè lọ́dọ̀ yín rárá Yorùbá tí ó tò tí ó ṣe déédéé tí ọ̀rọ̀ tá à ń sọ ó sì fi kọ̀nẹ́tì ni. So Sheikh Adam lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún Markaz lọ́wọ́ kò ní bẹ́ẹ̀. Káṣí alhamdulillah. Káṣí alhamdulillah. Àbáni kábílẹ̀ kan sí pé alhamdulillah. Kábílẹ̀ kẹta sí alhamdulillah rabbil alamin. Ẹ jẹ́ ṣe alhamdulillah yẹn mẹ́wàá. Bàbá ní ká ṣe mẹ́wàá. Ká wá fi ìkọkànlá ṣe fátíà. Kábí ìkọkànlá kábí ṣe fátíà kábí dúpẹ́ fọ́lọ́run. Bismillah. Alhamdulillah. 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 Alhamdulillah rabbil alamin. Ar-Rahman ar-Rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.